Ẹ jọ̀ọ́ kábíyèsí ẹ sọ orúkọ yín fún wa ní ṣókí. Aláyélúwà Oba Dr. Adekunle Adeayo Adagbo of Orogun. Kábíyèsí o. Lónìí tá wá rí yín ní ìlú Ọ̀tún Èkìtì. Kí ló gbé yín wá kábíyèsí? Mo láti wá síbí nítorí àwa ti kábíyèsí àti wà tipẹ́tipẹ́. Bàbá mi Ọlọ́run bá mi délẹ̀ fún àti bàbá kábíyèsí. Ọ̀rẹ́ làwọn méjèèjì. Bàbá mi ju bàbá wọn lọ, ṣùgbọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. Bàbá mi jẹ́ headmaster ní ìlú Ọ̀tún 7-day primary school ní 1955 sí 1957. Ó pẹ́ tá a ti jọ ń bọ̀. Ó pẹ́ tá a ti jọ ń bọ̀. Ó pẹ́ gan tá a ti jọ ń bọ̀. Ó pẹ́ gan. Ẹ ṣé kábíyèsí. Láti Ìyàn Ìlá lẹ ti wá báyìí. Òkè Ìlá. A dúpẹ́ púpọ̀ pé wá. Kábíyèsí ní tẹ́ ti wọ ìlú Ọ̀tún Èkìtì. Kí lẹ lè sọ nípa ìlú yìí tẹ́ ẹ rí? Mo ti sọ fún ẹni tán bí mi tẹ̀lé Ọ̀tún náà bí sí. Ìlú Ọ̀tún ni àwọn òbí mi. Ìgbà tí wọ́n gbé ìyá mi níyàwó, Ọ̀tún náà gbé ìyá mi sí. Kí wàá ní mo fẹ́ sọ nípa Ọ̀tún? Ó dáa. Ayọ̀ ni. Ní ṣókí ẹ kò ṣàdúrà fún kábíyèsí ní ṣókí. Kábíyèsí máa pẹ́ lórí ìtẹ́. Àmín, àmín. Ìgbà tí wọ́n máa rọ ìlú. Àmín Jésù. Owó àlàáfíà tí wọ́n fi ṣe ló wá bá mi pèsè. Àmín, àmín. Ẹ ṣé gan ni o kábíyèsí. Ẹ ṣé. Thank you sir.